ẹ kú dédé àsìkò yìí atọ́kín káàbọ̀ sórí àkọ́tún ètò ẹ̀kíyèsí táwọn olóyìnbó ń pè ní take note lórí ìkànnì ayélujára tá a mọ̀ sí SMY TV tiwantiwa. Bákan náà ni ẹ tún máa gbọ́ wa lórí ìkànnì Yours Radio tí ó dá lórí everything about you. Lórí ètò ẹ̀kíyèsí láti máa ń pàkíyèsí wa sí ohun tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè ọmọnìyàn lábala ètò ẹ̀kọ́, ìlera, ọ̀rọ̀ òṣèlú, ọ̀rọ̀ ẹ̀sìn. Ṣùgbọ́n tá a máa kíyèsí lónìí ni ohun tí àwọn Yorùbá pa lówe wípé ìkòkò tá a fi ṣèbẹ̀ kalẹ̀ kò yẹ kó ti òwúrọ̀ fọ́ létí. Ìkòkò tá a fi ṣèbẹ̀ kalẹ̀ kò yẹ kó tó òwúrọ̀ fọ́ létí. Àwọn wo ni ìkòkò tá a fẹ́ fi ṣèbẹ̀ tá a sì gbàdúrà pé kárí à ń fi ṣèbẹ̀ kalẹ̀? Àwọn ọ̀dọ́ wa náà ni àwọn ọ̀dọ́ ọ̀sìn náà ni aṣáájú wa ní ẹ̀yìn wa ọ̀la. Ṣẹ́gun Mákindé ló kọ tèmi o. Àlejò wa lórí ètò tòní ọ̀dọ́ ni wọ́n, ọ̀dọ́ langba sẹ́mọ̀ pẹ̀lú èdè wa Nàìjíríà bí yàn bá ti pé 50 ọdún ọ̀dọ́ sì ni bẹ́ẹ̀ ni. Àlejò wa tòní a lè pè wọ́n lọ́dọ̀, a lè pè wọ́n ní lámìtọ́ àwùjọ. Bákan náà ni wọ́n jẹ́ adarí Coalition of Concerned Nigerian Citizens, àjọ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n kalẹ̀ sí. Bákan náà ni wọ́n tún jẹ́ èèkàn nínú àgbáríjọpọ̀ àwọn ọ̀dọ́ ilẹ̀ Nàìjíríà, ìyẹn National Youth Council of Nigeria ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí a wà yìí, ǹjẹ́ NYCN kọ́ ni wọ́n ń pè wọ́n báwọn. Àlejò wa àwọn ni Comrade Adétúnjí Àjàlá. Tí a bá sọ̀rọ̀ nípa Comrade Adétúnjí Àjàlá, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó ti máa ta wáyà ní fún àwọn èèyàn báwọn. Comrade Adétúnjí Àjàlá, ẹ káàbọ̀ sórí ètò ẹ̀kíyèsí. Ẹ ṣé gan ni olóòtú. Ẹ jẹ́ àjọ máa kíyèsí. Lẹ́nu lọ́lọ́ yìí ni àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ni wọ́n bọ́ síta ni wọ́n fi ẹ̀hónú hàn pé àwọn sáfẹ́ fòpin sí ìṣèjọba tí ò dáa nílẹ̀ Nàìjíríà. End bad governance ni wọ́n ń pè é. Mo sì mọ̀ pé lára àwọn tí wọ́n ń kan sáárá sí nípínlẹ̀ Ọ̀ṣun látàrí ìfẹ̀hónúhàn tó wáyé lẹ́nu lọ́lọ́ yìí ẹ wà lára wọn o. Torí mo rántí pé alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun SP Yẹmisí Ọ̀pálọ́lá àwọn wọ́n dúpẹ́ pé òpólọ́ yín pé ẹ̀ẹ́dẹ̀ kí ìpínlẹ̀ Ọ̀ṣun ó dàrú. Ipa wo lẹ kó àti pé sí lóòótọ́ ni pé ìjọba Nàìjíríà ọ̀dà tẹ́ fẹ́ fòpin sí? Ẹ ṣé gan ni, inú mi dùn pé ẹ pè mí wá sí SMY TV láti wá sọ̀rọ̀ ní èní. Ṣé Nàìjíríà ò ní dá tí gbogbo wa bá káwọ́ gbéra tá a bá ṣe wọn bá ti nǹkan tá a lè ṣe kí orílẹ̀-èdè Nàìjíríà ti dá. Ṣùgbọ́n orílẹ̀-èdè Nàìjíríà ò ní dá tí àwùjọ wa tá a wà tí ò bá dá láti ṣe wọn bá tá a lè ṣe. Eléyìí ló fà á tó fi jẹ́ wípé àwọn lámẹ̀ẹ̀tọ́ ọ̀dọ́ langba tá a fi kóra wa jọ wípé Nàìjíríà ò gbọdọ̀ mọ rí báyìí, ìpínlẹ̀ Ọ̀ṣun ò gbọdọ̀ wà lójú kan tó wà. Eléyìí ló fi rí pé a múra wa láti sọ wípé ìjọba tí ò dáa ó gbọdọ̀ wá sópin. Tá a bá ní ká fojú sùnùkùn wò ẹ rí i pé lórílẹ̀‐èdè Nàìjíríà protest tán ń pè ní ìjàjàgbara fún ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn ó máa mú wàhálà dání. Ṣùgbọ́n níwọ̀n òye tiwa àti wípé gbogbo àwa tí a jẹ́ aṣíwájú pé yóò dá lọ́la àbí à ń lọ sílé wípé à ń gbàdúrà, tá a bá jáde láti fi ẹ̀hónú wa hàn ó ṣeé ṣe kí ìjọba mọ̀ pé ìyà ń jẹ aráàlú àti bí ń pa wá. Eléyìí ló fà á tá a fi jáde pé ó tó gẹ́ end bad governance. Ṣé bí ń pa wá lóòótọ́? Ṣé bí ò pa yín? Àbí kí n sọ pé ṣé bí ń pa yín? Àwa ó dàbí pé ó níbi tẹ́yìn ti ń jẹun ti yín. Tó bá jẹ́ pé torí pé ẹ̀yin súnmọ́ àwọn tó wà lókè ṣùgbọ́n èmi bí ń pa mí. Torí pé kò sí àwọn tó rọ̀gbọ̀kú tán yí mi ká. Ẹ rí i pé tí n bá wọnú DM mi ní èdè àwọn tán ń béèrè pé àwọn ò tí ì jẹ́ǹjẹ àárọ̀ kí n jọ kí n tiẹ̀ sánú kó tẹ̀ ṣe gàrí owó gàrí tí n bá ṣe ràn yín. Ẹ rí àwọn ọ̀dọ́ míì gan ti graduate ni tí ò ríṣẹ́. Ó sọ pé Nàìjíríà tá a wà yìí àwọn òyìnbó máa ń pe kíní kan pé we are sitting on a keg of gunpowder. Níbi tá a bá sì ṣe pé kí ìjọba kan fi commitment wọn hàn pé àwọn ṣetán láti rí pé wọ́n dẹ́kun
ebi àti wàhálà tó ń ṣẹlẹ̀ gbogbo àwọn èèyàn ó jáde yóò sì burú ju ti Bangladesh lọ àti Kenya. ẹ sáà tẹnumọ́ Bangladesh àti Kenya ẹja tún wò báyìí torí ntọ́kọjú sẹ́nìkan ẹ̀yìn lọ kọ sẹ́lómi bí ìlú gangan gbogbo èèyàn ní ń pariwo yín náà ti pariwo báyìí pé bí ń pa yín pé orí ń ta yín gan lásìkò ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹgbẹ́ òṣèlú APC ẹgbẹ́ olóṣooṣù ọ̀wọ̀ ní í ṣèjọba l'Àbújá ẹgbẹ́ òṣèlú PDP alábùradà ní í ṣe tọ̀sùn ṣé bákan náà lọ́mọ sórí ni. ṣe rí kò sí ju bí iṣu ṣe sórí àbáwọn ṣe máa ń pò yẹn téwòrà ṣe olóṣèlú nígbà tí wọ́n bá fẹ́ gba ipò àwọn ò ṣe lè àwọn ò ṣe tọ̀hún ṣùgbọ́n nígbà tí wọ́n bá gbapò tán wọ́n wàá rí nǹkan tó wà ńbẹ̀ pé kì í ṣe bá a ṣe rò ní àṣebá ṣùgbọ́n tí àwọn olóṣèlú tó bá jẹ́ wípé ìbáṣepọ̀ wà pẹ̀lú àwọn aráàlú tí wọ́n ń bá wọn sọ̀rọ̀ wọ́n bá wọn fọ̀rọ̀ jómi tó rọrọ̀ yóò bomi tútù sí àwọn aráàlú lọ́kàn wípé nítòótọ́ àwọn eléyìí wọ́n nífẹ̀ẹ́ wa ṣùgbọ́n tó bá ti wá di pé yóò fọkàn àwọn aráàlú balẹ̀ ẹgẹ́ yóò fọkàn wọn balẹ̀ ṣùgbọ́n tó bá di pé kò sí àjọṣepọ̀ ẹ rí i pé tá a bá wò pínlẹ̀ Ọ̀ṣun yìí oríṣiríṣi gómìnà ló máa ń ní ètò láti bá àwọn aráàlú sọ̀rọ̀ láti ayé Oyinlọ́lá látàyè bàbá Àkàndé wọ́n pè tó kan ní lábẹ́ ọdán from eléyìí ó jẹ́ ìpàdé láti bá àwọn aráàlú sọ̀rọ̀ gbogbo gómìnà lẹ́yìn gómìnà Oyètọ́lá ló dàbí pé wọ́n ṣe irú ètò yẹn ó dàbí pé wọ́n rí lè ṣe irú ètò yẹn láti bá àwọn aráàlú sọ̀rọ̀ ṣùgbọ́n tẹ́ bá wo gbogbo àwọn gómìnà wọ́n máa ń ní ètò ṣùgbọ́n tá a bá wò pé nígbà tí ò bá wá sí àsọyé àti wípé nǹkan tá a fẹ́ ṣe rèé o nǹkan tá a ń ṣe rèé o oyè tá a ti gbà rèé o ibi tá a ń lọ rèé o ẹ rí i pé àwọn aráàlú kàn rò pé àbí ìjọba ò kà wọ́n yẹ àbí wọn kà wọ́n sí ni eléyìí tó wá fẹ́ jẹ́ kí n sọ wípé kò sí ìjọba tí wọ́n gbìyànjú ṣùgbọ́n ó kù nìbọn ró kò sí ìjọba tó ti ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n gbìyànjú níwọ̀nba tiwọn ṣùgbọ́n ibi tí wọ́n bá ṣe dé tí àwọn aráàlú ò bá tí ọ̀pọ̀ nínú àwọn aráàlú tí wọ́n bá ní rí ipa rẹ̀ nínú ní ara wọn eléyìí ló fà tí àwọn èèyàn fi sọ̀rọ̀ jáde. sáwọn èèyàn wá sọ̀rọ̀ jáde àwọn sọ̀rọ̀ sókè ọ̀rọ̀ wo ni wọ́n sọ nípa ìpínlẹ̀ Ọ̀ṣun torí pé gómìnà Adémọ́lá Adélékè náà ṣèpàdé ìmọ̀lẹ̀. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n wá fi eléyìí tó yin pé sẹ́rí ẹbí tá a bá ti parọ́ ni gómìnà Adémọ́lá Adélékè gbìyànjú ṣùgbọ́n ṣe wá rí ìgbìyànjú tán gbìyànjú tí àwọn èèyàn tí wọ́n bá tí kò bá jẹ́ nǹkan ìgbìyànjú tó jẹ́ pé ní kíákíá ó lè mọ fà kí àwọn èèyàn máa sọ wípé ebi ń pa wá ẹ rí i pé ìgbìyànjú tá à ń sọ ni pé olóyìnbó mọ̀ pé ní infrastructural development gómìnà ń try. ṣé láàrin ìlú àbí ní gbèríko. tá a bá dé ká fojú sùnùkù ọ̀nà márùn-ún èmi ò jẹ́ agbẹnusọ fún ìjọba ṣùgbọ́n ó jẹ́ nǹkan tá a lè rí nípa nǹkan tá à ń pè ní infrastructural development ẹni tó bá fẹ́ purọ́ àfi tó bá fẹ́ purọ́ ló ní pé kò sí development ní ìgboro tá a bá wo fẹ̀ wọ́n ti lànà pé àwọn fẹ́ ṣe kí ló ń pè bíríìjì afárá tá a bá wo Iléṣà àwọn ibi tó ti sọ pé àwọn fẹ́ ṣe kínní ó jẹ́ àwọn tó ti òyìnbó mọ̀ pé ní metropolitan town tó jẹ́ ibi tó jẹ́ pé gbòógì kò sí tí a bá sì ń wò tí wọ́n bá ṣe lè tán mo sọ kankan lẹ́ẹ̀kan pé ìjọba àtẹ̀yìnwá wọ́n ti ṣe pati wọn ẹ rí i pé ìjọba Oyètọ́lá wọ́n ṣe bíríìjì Òṣogbo ẹni tó bá wà lóṣogbo ní 10 years ago tó bá dóṣogbo nísìn kò ní mọ̀ pé Òṣogbo ni ìyẹn náà ní impact nínú economy ṣùgbọ́n táwọn bá fi ẹsẹ̀ òṣèlú tọ́ àwọn èèyàn sọ pé kí ni wọ́n ṣe kí ni kan ọ̀tá ẹni ẹ̀pọ̀ dùn ọ̀yà get me sìn ṣùgbọ́n tábánikà wo nǹkan tí ìjọba Adémọ́lá ń ṣe lọ́wọ́lọ́wọ́ nísìn ẹ rí wípé wọ́n ní focus pé nísìn construction of road làwọn fẹ́ ṣe èèyàn afárá àti development of local community ṣùgbọ́n tábánikà wò wípé ní ẹsẹ̀ kùkú ǹjẹ́ èròjà ọwọ́ ìjọba ìjọdé ẹsẹ̀ kùkú tí wọ́n náwó dá ẹran débẹ̀ kò tí ì débẹ̀ torí tá a bá wò ó pé a ní ìgbèríko tá à ń pè ní farm settlement mẹ́sàn-án
ní ìpínlẹ̀ Ọ̀ṣun láwọn ibùdó dàpọ̀. ńgbà tá a bá sì sọ wípé ebi ń paráàlú tá a mójútó ko. tá a mójútó ko eléyìí jẹ́bi tí èmi ó rọ ìjọba kan tún wò láti pé tán bá lè gbogbo àwọn ọ̀nà tó wọ ìgbèríko yìí tán bá tún lè bá wa wò ó sí yóò tún jẹ́ wípé kí ó jẹ́ kí ebi ṣẹ́kù because táwọn èèyàn bá rọ́nà láti lọ sí ìgbèríko táwọn èèyàn lágbẹ̀gán bá gbẹ nǹkan lóko tí wọ́n bá ráyè láti gbé nǹkan tán gbẹ̀ lóko wá sí ìgboro ẹ mọ̀ pé yóò nípa ní lórí àwọn aráàlú so mo fẹ́ rọ ìjọba náà pé kán wo ìgbèríko mẹ́sẹ̀sán tí a ní láti jẹ́ wípé iṣẹ́ ìlú tí wọ́n ṣe kó débi bẹ̀yẹn. ẹ wo ìpèsè ọ̀nà à ń tọ́nà ṣe à ń ṣe afárá abẹ́yẹfò káàkiri láwọn ní afárá giriwo tí ó mú ìlú rẹ̀ wà tí wọ́n bá ṣe tán ṣé ìsàlùwà ológìnní ọgbọ́n àti kẹrànjẹ náà ni àti pé ṣe ń tọ́. lérò tèmi oníkálukú ló ní èrò tiẹ̀ kò sì sí nǹkan tí ìjọba kan bá ṣe tó bá jẹ́ wípé láti jẹ́ kí ìlú tẹ̀síwájú ni nígbà tí ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ tó ń ṣe ọ̀nà bàbá ọ̀nà àwọn kan ní kí ni ṣé nǹkan tó kàn ní nísìnyí ẹ wá já wò nígbà tó ń ṣe iṣẹ́ mi tí wọ́n ṣe iṣẹ́ afárá Ọláìyá ẹ rí pé ọ̀nà yẹn làwọn èèyàn ń gbà torí pé ó wúlò fún wọn ṣùgbọ́n nígbà tẹ́lómi ó bá fi ẹsẹ̀ òṣèlú sọ yóò ní kí ni wọ́n ṣe ẹ jẹ́ ká kólà kó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ́là kò sí nǹkan tí ìjọba ń ṣe ní ìsìn tí ò wúlò fún ìlú ẹ má jẹ́ ká máa fi ọ̀pá pọ̀lọpọ̀lọpọ̀ yìí. ẹ tún já kíyèsí kinní kan tá a bá sọ̀rọ̀ nípa comrade Adétúnjí Àjàlá nípínlẹ̀ Ọ̀ṣun tá a wáyé mo ní pé àwọ̀dé alága àgbáríjọpọ̀ àjọ tó mójútó àwọn ọ̀dọ́ yẹn National Youth Council of Nigeria Ọ̀ṣun State tá a wà ní tí a ti ń ṣe ètò yìí àwọn ò tún wá sọ wípé Àjàlá ọ̀nà Àjàlá alájàmbá pé wọ́n ti rọ̀ lóyè pé àwọn national jọ́sí wọ́n gbé fọ́nrán jáde gbé gbogbo ẹ̀ jáde ẹ̀yin ọ̀dọ́ tẹ́ wá ní ẹ fẹ́ máa jàfẹ́tọ̀ ọmọ nìyẹn yóò bá ti sọ wípé ẹni tí ó dáṣọ fún ni tọrùn rẹ̀ láwò ẹ̀yin lè rà ní ara yín tó bó lẹ́sẹ̀ tó àwùjọ. ẹ ṣe gan ṣe rí ibi tébi bá ti wà oríṣiríṣi lẹ́ẹ̀mọ́ rí ẹlòmíì ebi ló ń pa ẹni tí ò tí ì róúnjẹ jẹ lé tí ò mọ nǹkan tó jẹ lónìí tẹ́ wá fún ní búrẹ́dì ń gbé ọgbà búrẹ́dì ọ̀yá torí wọ́n búrẹ́dì tí mo wá fún ọ yìí ọ wàá lọ ṣe nǹkan ni o búrẹ́dì tí mo ti fún ọ yìí ẹni ẹ wá fún búrẹ́dì tébi pa ṣé ẹ wá rò pé kò ní ṣìwàwù a lè fẹ́rù rẹ̀ kù ó ti dún ogún ọdún ló tí mo ti wà ní youth council lọ ṣé ń gbọ́ mi títí Ọ̀ṣun ni o ó ti ju ogún ọdún lọ mo sì ti jẹ́ alukoro mo ti jẹ́ assistant general secretary so kì í ṣe èní ni mo ti wà ń bẹ̀ so àyàn lè fẹ́rù rẹ̀ kù ara àwọn nǹkan tó sì mọ́ ń fà ni pé ẹni tí ò bá níṣẹ́ ọ̀dọ́ tí ò bá níṣẹ́ wọ́n ní ẹni kíní kan tí ò bá lè súnmọ́ ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ báwọn náà sì máa ń pẹ́ ọwọ́ tó dilẹ̀ lè súnmọ́ ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣé wá rí nǹkan tó ń ṣẹlẹ̀ àlefẹ́rí rẹ̀ kù láàrin àwọn ọ̀dọ́ àlefẹ́rí rẹ̀ kù nǹkan náà ni wà ṣùgbọ́n tí àwọn kan bá wò pé ó yẹ káwọn náà wà ní ìgbọnnu ètò ọ̀dọ́ kí wọ́n ṣe wípé kí wọ́n lo eléyìí tẹ́yìnbó pè ní divide and rule fún wa ìyẹn ò ní ó sì wà lọ́wọ́ àwọn tí wọ́n fi sí òkè láti darí láti kó àwọn ọ̀dọ́ tó papọ̀ tí wọ́n bá ní òye tó tó bí a ṣe ń darí àwọn ọ̀dọ́ ó lè fẹ́ ṣe ìfàsẹ́yìn fún wa èmi gẹ́gẹ́ bí ìlànà youth council a ṣe election bó ṣe yẹ ká ṣe àwọn tó sì yẹ kó kán mọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n tẹ́ wá rí tígbà táwọn national gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ tí wọ́n ń wá ẹ̀sùn nígbà mo lè fi gbogbo ẹnu sọ nígbà tá a sọ pé a fẹ́ ṣiṣẹ́ ìlú tẹ ní ẹmọ mọ́wó wá bẹ́ẹ̀ ni. wọ́n béèrè owó lọ yín bẹ́ẹ̀ ni ẹ fẹ́ gba nomination form ni kò yé mi. àmọ́ wo ló béèrè owó gbangba wálé àlàwà lórí ètò ẹ̀ kéèsì bẹ́ẹ̀ bá tọrọ sùn kọ̀ọ̀kan díjú alákàdíjú àìtọ́jú òótọ́ sí ni bẹ́ẹ̀ bá tó gbangba sùn lọ yẹ àwọn wo ló béèrè owó lọ yín. ṣé ẹ rí wọ́n pe arábìnrin kan kì í ṣe ọmọ Ọ̀ṣun wọ́n pè ní Yínká nígbà ní ọ́fíìsì wo ni. kò tiẹ̀ ó tó mọ́ àwọn tán wà láti national òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ wàhálà lọ́sùn a wá ní pé àwọ̀ Ọ̀ṣun ayàtọ̀ ọmọlúwàbí ni wá. ṣé Yínká ń bẹ lọ́sùn báyìí. kò sí lọ́sùn kò ní sọ ọmọ Ọ̀ṣun. a pè ẹ lè pè yóò sọ tẹ́lẹ̀ ṣẹ́rí gbogbo àwọn tí
tó fẹ́ mọ dàmí òkèlú èlò yín ká béèrè owó kíni. ń pé táwọn ò bá wá ń pé ká rí i pé a pèsè owó ìrìnsẹ̀ àti hòtẹ́ẹ̀lì. ṣé wọn ò ní rí mú sọ́pọ̀ ni mobilization fee là ń pè ṣùgbọ́n ní kí eléyìí táwa ń ṣe àwa wá jẹ́ kó yé wọn wípé tá a bá ṣe irú yẹn lọ́sùn kò sí provision fún ṣùgbọ́n ọ̀rọ̀ ilé ni ṣùgbọ́n mo kàn fẹ́ yan fẹ́rẹ́ ni pé ṣé ẹ rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun táwa wà o ní National Youth Council of Nigeria kò sí gbọ́n mi sí omi òtó àwọn tán wà wọ́n ń ṣe ọmọ ẹgbẹ́ youth council because tó bá fẹ́ jọra mọ́ ẹgbẹ́ youth council ó ní lànà àtẹ̀lé mo sọ fún yín pé mi ogún ọdún ìṣọ̀bọ̀ kékeré ní youth council ilé yìí pé ní youth council Ọ̀ṣun o àmọ́ra wa kò sì sí èdè àìyedè àwọn kan náà lè mọ fọ́ọ̀mù kangaroo di anywhere ara wọn nù wọ́n mọ nǹkan tó ń ṣe torí pé kì í ṣe politics youth council kò wà fún political affiliation kankan mo ní láti yàn ṣe níbẹ̀. a ti tọwọ́ òṣèlú bọ̀ lọ́sùn báyìí. ṣé ẹ rí ó fẹ́ jọ gátá kò fẹ́ jọ gátá ó fẹ́ fẹsẹ̀ jọ gátagàtá. eégún àtiró wọlé èèyàn àtiró lọ jáde ṣùgbọ́n àwa dúró ó wá fẹsẹ̀ méjèèjì àwa dúró gbági pé kò sí nǹkan tó jọ gbogbo eléyìí tá ń ṣe yẹn youth council gẹ́gẹ́ bí òfin tó gbé lélẹ̀ gẹ́gẹ́ bí ìlànà tó gbé lélẹ̀ òun làwa tẹ̀lé kò sì sẹ́nì kankan tá a gbà láyè láti wá dàrin wa rú gbogbo àwọn tó ń lò yìí kò sẹ́nìbọ̀dì tí mi ò lè bá sọ̀rọ̀ nù wọn ṣùgbọ́n àwọn ará àta tó fẹ́ wá domi òkèrú sódò láti ìta ni kẹjẹ ká bá wọn wí torí Ọ̀ṣun ṣé lè ká nìkan lára àta. ṣé nígbà ṣe election tí national wà o wọn ní national wà. nǹkan tẹ́yìn gbọ́nù ní ìjọ kan tó kù a day to the election àwọn tí wọ́n national tí president rán wá Ọ̀ṣun wọn wà lọ́ṣun lẹ́yọ̀ spring hotel náà dé sí. ètò wa jẹ́ tí president tún wá gbé fọ́nrán jáde pé Adétúnjí Àjàlá o ìfẹ́rù péré ẹ̀ lọ́mọ ni. ṣé rí àìmọ̀kànmọ̀kàn ni ẹni tí ò bá sì mọ̀ nǹkan ó la lọ fi ó nà tán tó yẹ ká tẹ̀lé ó ní mo yẹ sọ fún mi pé ẹni ni ò bá níṣẹ́ náà máa ń bẹ̀ níṣẹ́ dédé tòrutòru. ọmọ ọlọ́mọ làánà ṣe dé tòrutòru. àwọn náà sì mú tọrọ ṣùgbọ́n wọ́n máa ń pe kíní kan ní àwọn kan wọ́n ń pè ní scope káwọn wò bóyá àwọn ò jẹ lọ. pé wọ́n fẹ́ múlẹ̀. wọ́n wọ́n ò jẹ lọ ṣùgbọ́n ṣe rí nípínlẹ̀ Ọ̀ṣun Ọlọ́run ti kẹ́ wa pẹ̀lú àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan tá a ní nípínlẹ̀ Ọ̀ṣun kó jẹ́ kò sí nǹkan tá ẹ lè fi fún wọn orí wọn kọ́ wọn láti léèrè olóyè ló sì jẹ́ pé tán fi ń pè wá ní ọmọlúàbí àwọn ọmọlúàbí pọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀mọ́ tó bá gbọ́ ọ̀dà state ní nílùú ibòmí yóò ti di yanpanyan rè ṣùgbọ́n àlàáfíà àti ìtẹ̀síwájú ìpínlẹ̀ Ọ̀ṣun òun làwa dúró fún. lọ́pọ̀lọpọ̀ gbà tí wọ́n bá dákọ̀ Adétúnjí Àjàlá wọn ò ní ọ̀bẹ nìkan jà fọ́kùn gbogbo lé mú ni pé ẹjọ́ yín gan pọ̀ pé bí ẹ bá ti ń rojọ́ ẹ̀ máa rora yín mẹ́jọ. ìyẹn ò yé mi wẹ́ gẹ́gẹ́ bí lámẹ̀ẹ̀tọ́ tí mo máa ń jàfẹ́tọ̀ èèyàn bó bá ṣe rí lọ́kàn mi lèmi ṣe máa ń sọ ṣùgbọ́n àwọn míì wá lè wo kẹ́ ẹ wá gbé kẹ́ ẹ fi politics kẹ́ ẹ fi gbogbo ẹ̀ sí ti wàhálà tiwọn nù ṣùgbọ́n tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ aráàlú tó bá ti ní ṣe pẹ̀lú ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀ṣun mo bá sọ bó sọ èmi ò sì ní apology for anybody. ọ̀dà kí lẹ fẹ́ kí gómìnà Adémọ́lá Adélékè ò kíyèsí lẹ́yìn ìfẹ̀hónúhàn tẹ̀ sí. ọ̀nà ọ̀rọ̀ bíi mẹ́jọ láti ìlànà ètò bíi mẹ́jọ la ẹja sí pápápá. ètò bíi mẹ́jọ la sọ nípa nǹkan tá a fẹ́ jẹ́ kí gómìnà Adélékè kan kíyèsí. gómìnà Adémọ́lá Adélékè wọ́n ń gbìyànjú àti àwọn tí wọ́n ń bá wọn ṣiṣẹ́ ṣùgbọ́n àwọn kan náà wà tán ń fa wọn sẹ́yìn. òótọ́ ọ̀rọ̀ sì ní ká mọ́ sọ̀hún ṣe rí gbogbo ẹ̀ èmi ó kàn rọ̀ wọ́n wípé ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú ìdàgbàsókè ọ̀dọ́ kan mú lọ́kùnkúndùn mo fẹ́ rọ̀ wọ́n wípé ìmọ́lẹ̀ youth kí wọ́n jẹ́ kó jẹ́ jáde ní kánmọ́kánmọ́ mo fẹ́ rọ̀ wọ́n wípé kí wọ́n ṣe ètò tó jẹ́ wípé a fi lè kó gbogbo àwọn ọ̀jọ́ jọ wọ́n ó gbọ́ tẹnu wọn láti ìgbèríko láti kì í ṣe pé ibì kan mo fẹ́ rọ̀ wọ́n wípé kí wọ́n ṣe àfitótó nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun kán má jẹ́ káwọn kan kó nǹkan tí ò ṣẹlẹ̀ fún wọn eléyìí la fi lè ní ìdàgbàsókè tó yan sí ìpínlẹ̀ Ọ̀ṣun. àwọn ọ̀dọ́ wa ṣé wọn ìwà sọ̀lẹ̀.
ṣé wọ́n wà employable bí àṣà ilé ìbò ká tó kọ́ kílí. ẹ̀yin òun kì í ṣọ̀lẹ torí pé ẹ ti graduate ìpele kejì ọ̀dọ́ lẹ́yìn wà èmi mọ̀ pé ẹ̀yin òun ṣọ̀lẹ èmi òun ṣọ̀lẹ àgbẹ̀ ni mí so mo lè fẹ́ gbogbo ẹnu sọ wípé àwọn ọ̀dọ́ tá a ní ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọn kì í ṣe ọ̀lẹ. adúpẹ́ pọ̀ comrade Adétúnjí Àjàlá tí wọ́n jẹ́ ìkàkan gbòógì ní National Youth Council of Nigeria nípínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n tún jẹ́ adarí coalition of concerned Nigerian citizens ní ìpínlẹ̀ Ọ̀ṣun àbí káàkiri Nàìjíríà ni. adúpẹ́ pọ̀ wọn ò dá wà wọ́n wá pẹ̀lú ọ̀rẹ́ mi nínú wọn kẹ̀ẹ́dá kọ wọn ká lè mọ̀ pé ẹ̀jọ̀ ọ̀rẹ́ ìyọ̀ rẹ̀ ẹ̀dá kọ Comrade Musa adúpẹ́ pọ̀ tó púpọ̀ àwọn tá a jọ ṣètò tòní Ṣeun Ayọ̀ àjọṣe ni Fred Adéjùmọ̀ àjọṣe ni Gbẹ̀nlé Emmanuel àjọṣe ètò tòní náà ni Sarah Ogunwusi àjọṣe ni tó fi mọ́ Gloria Adédìran àti gbogbo àwọn èjìká yòókù tí ó jẹ́ ká so yẹ lọ́rùn mi Bolúwatifẹ́ Adébáyọ̀ àjọṣe tó tòní náà ni Ṣẹ́gun Mákindé ló kọ tìmẹ́lì fẹ́ kàn sí mi 07038306696 ẹ kéèsì